has very good health benefits. Get to work and, grow something in your house. And like some people will say, I don't have land, but they call it smart farming. You can grow anything in a bucket. Just grow something. And that's what, do you have a garden yourself? Grow something. You'll enjoy doing that. It's not that, it's free. It's God's gift to man. We all should embrace that. It's God's gift to man. Look at all the greeneries around us. It's God's gift to us. Ha! Wahala in Portable's voice. Ashim Dungurawa has alleged that the President Bola Tinubu was destabilizing the state by trying to impose the 15th Emir of Kano, Aminu Ado Bayero, on the Emirate because they both share same Yoruba background. He stated this on Sunday while addressing journalists in Kano on the achievement of the ruling NNPP in the state in the last 1 year. Ha! Baba Tinubu, kí ló kàn yín? Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ Emir ní North, Baba Tinubu? What is the meaning of all this? Kí ni ìtumọ̀ gbogbo ilé tẹ́ ń ṣe? Ẹ tún ti lọ gbé ìwà yẹn náà, ìṣe ilé àdẹ̀sọ o. Asọ, a ní kẹ́ má gbé ṣe ilé dé ta, kẹ́ má jẹ́ kí wọ́n bojú wa jẹ́, má lọ bojú wa jẹ́ ńta. Ẹ jẹ́ afẹ̀sìn wa mọ́ nínú ilé. Gbogbo wa la kúkú ti gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ yín Baba Tinubu. Ẹ̀yin ni ifá tí wọ́n gbé janlẹ̀ nílẹ̀ Yorùbá, tí ifá bá jẹ́. Ẹni ọba tán bá fẹ́ jẹ nílẹ̀ Yorùbá tẹ́ bá ti lọ́wọ́ sí, kò lórí kò nídìí, ẹ̀yin ni ifá tí ń fọn rere. Tí kábíyèsí tán bá dé jẹ nílẹ̀ Yorùbá, tí ò bá fi ti Baba Tinubu ṣe, iyán wọn máa ní kókó ni. Mo ní ọba kọ́ba àbíjòyè kíjòyè tí ò bá fi ti Baba Tinubu ṣe, even kan tó become a president, ọkàn wọn àrẹ̀bẹ̀tẹ̀. Wọ́n sì ti gbà fọ́lọ́run, ìpínlẹ̀ yẹn Ọlọ́run o. Èṣù ilẹ̀ Yorùbá rèé ò tán pè ní Bọ́lá Ahmed Tinubu. Ojoojúmọ́ ní gbẹbọ kàǹkà lọ́wọ́ wa. Kànrànjàngbọ̀n ni, kò ṣeé jẹ, kò ṣeé pọ̀lẹ̀, kò ṣeé swallow. Àríro eléyìí. Bọ́ àwa ti gbà lórí ọ̀rọ̀ àti gbà fọ́lọ́run lórí màtá yín, àǹkóbájó àǹkóbámú. Ìjọ yẹ kẹ́ tún lọ ṣe the same thing ní North. Ẹ wá ń da, wọ́n lẹ́yìn ilẹ̀ da Kánò rú báyìí. Baba Tinubu ohun tá a gbọ́ ni o. Wọ́n ní ìjọ mọ̀ wípé ṣé o mọ̀ wípé o ti ń gbọ́ story láti bí ọjọ́ mẹ́ta báyìí. Ẹnu ẹ̀ láwa. Ẹjọ́ ìlà ń rò lójoojúmọ́ ṣá ní ká parí ìjà, àríjà parí. Baba Tinubu ìjà rẹ̀ parí. Ẹ ṣáà ti mọ̀ wà tó wà lọ́wọ́ bàbá olódòdẹ. Wọ́n ní Baba Tinubu báyìí, òun ló ń da Kánò rú. Bí mo yẹ bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ Emirate báyìí, gbogbo ẹ ti kò Emirate kankan bí kankan mọ́. Emirate ti pé yẹ́lẹyẹ̀lẹ. But Baba Tinubu, why are you like this? Ara weapon tẹ́ máa ń lò káàkiri divide and rule. Ṣé wọ́n fi ṣe yín ni sà? Must you apply this divide and rule in everything? Palace kan, Emir méjì, iṣẹ́ ọwọ́ Baba Tinubu. Onírọ́ ni, ṣebọ́n ló ń gbọ́ yẹn. Dungurawa stated that there was no reason Emir Bayero will be given special protection by the Nigerian Army, police, DSS, and other security agencies against the interests of the state government. He warned that President Tinubu's alleged meddling into the Kano Emirate tussle will backfire against the president in 2027. Oh, my backfire in 20. Ewana, kilo de everybody 2027 yìí. Gbẹ̀gẹ̀dẹ̀ máa gbiná 2027. Ikú ò ní pa, ikú ò ní pè mí náà. A jọ ṣojú gbogbo wa. Kí ló fẹ́ ṣẹlẹ̀ ní this coming 2027? Torí definitely àwọn ọmọ Yíbò ti yarí mọ́ Òbí lọ́wọ́. Ipe àwọn ò ṣe gentle mọ́. Lé lọ là ń lọ alọ́nẹ́. Wọ́n fà kékọ́rí o 2027. Wọ́n máa di ẹ jọ̀ọ́. Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? Baba Tinubu, àwọn El-Rufai ìyẹn náà bọ́ síta pé ní 2027 ó máa lẹ́yìn fún yín. Ṣé mo wí pé nítorí probe nsìn àwọn EFCC ti lọ́wọ́ di El-Rufai o, Baba Bintin. Owó tó kó jẹ kò ń ṣòwò kékeré fa. 400 something billion. Ha! Wèrè ní gbogbo yín o. Àwa wí tán ọmọ
El-Rufai wá ń dá olóhùn dá jíìpù padà àwa believe pé ṣe ló ó ń ṣe ó wà reasonable enough toró jẹ́ youth ni àṣerọ́ ni àṣẹ bàbá ẹ̀ ti kówó jẹ àwọn youth ti bo wọ́n ń bojú ọmọ El-Rufai jẹ́ ẹ mọ̀ pé ẹnu ìyẹn náà mú fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí lórí Twitter ìkan bí ń bẹ́ẹ̀ pé njó ti wà wí ẹ̀ nípa owó tí bàbá ẹ̀ kó jẹ ó ní òun ò believe pé bàbá tó bí òun lọ́mọ lè kówó jẹ ṣùgbọ́n ó kú o bàbá tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá òun kówó jẹ ó kú o bàbá òun àtọlọ́run ṣe é ráyé ṣe é ti ráyé ó ẹjẹ́ a máa kà á lọ. Your persistence on the ongoing Kano Emirate tussle will surely work against you in 2027 because if you think you can use it to gain ground in Kano when the ships are down, you will realize your mistake. Wọ́n náà máa bójú bàbá jẹ́ ní Kano ní 2027 ìpè eré 2027 bàbá Tinubu ti ń sá nítorí ẹ̀ ni wọ́n ṣe da ọ̀rọ̀ ẹ̀mí àwọn rú ní Kano. Emir méjì màná ní lóòótọ́ Emir Sanusi wọ́n kọ́kọ́ dethrone ẹ̀ new governor ó gbé padà ìgbà tó dethrone ẹ̀ wọ́n fi Bayero sí nísìnyí tí new governor take over wọ́n yọ Bayero wọ́n fi àti Bayero àti Sanusi àwọn méjèèjì náà wá ń darí Kano báyìí àbí ìgbà tá máa wá lọ́wọ́ àbọ̀nsìn wọ́n ní ọwọ́ bàbá Tinubu la tún bá ń bẹ̀ bàbá what can fa this what can fa kí ló dé gan kí lẹ fẹ́ bàbá kí lẹ fẹ́ gangan torí ọ̀rọ̀ yín ò yé mi ẹ má bínú my bad mo kíwá gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kówé kó òun lèmi jẹ́ ọ̀rọ̀ yìí ló ká mi lára ẹ má bínú ẹ mọ̀ pé mo kì í ṣe bẹ́ẹ̀ ṣé ti rí bó ti ń fohùn lẹ̀ fún bàbá àṣé bàbá ló dabẹ̀ yẹn rú ṣé dẹ̀ mo wí pé kò sí wépọ̀ kan tí bàbá Tinubu mọ̀ lò jù láyé ní ilé ayé ju divide and rule lọ ẹ wo bó ṣe ṣe fún àwọn Afẹ́nifẹ́re báyìí tẹ́ pariwo restructuring kiri tẹ́ lọ bá bàbá Tinubu ṣé Tinubu sọ fún yín pé òun fẹ́ restructure ni ṣe bẹ́ẹ̀ lọ́bẹ̀ ó yù sí yín ni láti gé nǹkan tó ń fẹ́ ó dẹ̀ ti mọ̀ yín mú tó bá tún di next one náà tó bá tún ní ìdí yín sìn ó mọ bí tó máa kọwọ́ bọ̀ nínú life yín tẹ́ fi máa ṣe tẹ́ máa jẹ ní hòhò it's all about him everything must favour him ẹ ti wá sọ́dọ̀ Ọlọ́run nílẹ̀ Yorùbá àtàgbà àtọmọdé àtọba àtìjòyè wọ́n wá ń sìn sísìn náà ní nǹkan anyway eja ma continue. If the president thinks he will use a few of his kinsmen in Kano and the alleged Bayero's Yoruba lineage to continue to keep the deposed Emir Aminu Ado Bayero in the state, let him wait for 2027. We will show him that those people will not help him, Dungurawa warned. He then appealed to the president to see reason in doing all he could to bring to an end to the Kano Emirate debacle by ensuring that the deposed emir was taken away from Kano. Ìyẹn Sanusi. Wọ́n ní kí bàbá Tinubu ètò ìdúró. Ó kọ́kọ́ wọ́n. Ibi ìbáyìí ó tún wá appeal. Me sọ́gọ́dọ́. Nigeria as a country ó ti wà confused. All the leaders jókòó wẹnu lẹ̀ kó wẹnu ọkọ gbogbo wọn ti wà confused. Títí dórí bàbá Tinubu kò yé wọn mọ́ gan. Ṣé wá rí àti gómìnà tó wà lábẹ́ wọn senator minister ọba emir sultan gbogbo wọn everybody ti confused. Báwo lè ṣe wá fẹ́ kí Nigeria kó wà okay kó wà standby kó stand wẹ̀wẹ̀. Everywhere ń gbóná la bàbá Tinubu. Wàhálà yẹn pọ̀ ara ò rọkùn Nàìjíríà ara ò rọ adìyẹ kò wá sí sector aráàlú gan ò gbádùn ìlú gan ò gbádùn àwọn èèyàn everybody kò ṣáà ń ṣe bí wèrè ní Nàìjíríà ṣá wọ́n sì sọ wípé orílẹ̀-èdè ti ń bàjẹ́ sí confusion èmi ò rírí eléèrè láyé mi àbọ̀ orírí ni kéèyàn kọ́kọ́ wọ́n tó yẹn kó halẹ̀ tó yẹn kó tún wá ṣẹ̀ṣẹ̀ àpìlì.
Oletike. 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 Jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ bá mi béèrè lọ́wọ́ màámi Rẹ̀mí Tinubu. Màámi Rẹ̀mí Tinubu. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ wà ní Aso Villa, ẹ wá ń gbìn. Kí lẹ ń gbìn yẹn gan-an? Ṣé tòmátì ní àbálùbọ́sà? Àbẹ́wò lẹ ń gbìn bẹ́ẹ̀? Ẹ pẹ̀lẹ́. Iṣẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ yín nìyẹn. Ṣẹ́yìn náà ti wà confused ni. Torí confusion break bọ́ọ̀nù èèpa. Tẹ́ bá tiẹ̀ wá fẹ́ ṣe example, tẹ́ fẹ́ fi ra yín ṣe babalá example fún àwọn aráàlú tẹ́ ní pé kó lọ máa dá oko etílé àtoko inú compound. Ẹjọ́ èèyàn mélòó lẹ tí ẹ ń sọ̀rọ̀ ní Nàìjíríà tẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n dá nílé ara wọn. Mi ò understand ni o. Èèyàn mélòó ló dá ní compound tó nílé ara ẹ̀ tó máa gbin oko etílé síbẹ̀? Ṣé àwọn ayálégbé face me I slap you? Mi ò búyàn o, mi fi sọ pé kíni o. Ẹjọ́ àwọn tó ń gbé bẹ̀ yẹn náà. Ẹjọ́ ọmọ mi Rẹ̀mí, báwo ni kò ṣe? Kọ́ máa ṣe oko etílé nínú bathroom. Ṣé inú bathroom tó jẹ́ pé ọlọ́lọ́mọye èèyàn tó ń lò àbínú tọ́lẹ̀tì ni àbẹ́nu ọ̀nà àbí kán máa gbìn sínú yàrá torí ọ̀rọ̀ yín ò padà yé mi. Ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wípé Nàìjíríà wà okay to that extent. Ṣé confusion tá à ń wí náà tó ti padà dọ́dọ̀ yẹn ni màámi? What is the meaning of all this? Kí ló jẹlẹ̀ gan? Kí ni gan? Ẹ wá ní kán máa gbé oko etílé, help yourself. Níbo? Ẹ ti wá confuse mọ́mí Rẹ̀mí. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu àti mọ́mí Rẹ̀mí, ẹ bá mi sọ fún wọn, ṣé ẹ wà okay? Torí ọ̀rọ̀ yín ò yé wa mọ́. À ń pariwo security. Mọ́mí Rẹ̀mí, ẹ gbọ́ nípa pé kò sí security. Táwọn èèyàn fi lè lọ sóko tó fi lè dá oko gangan tó máa lè tó wọn jẹ àtẹ̀bí àtàrà tá tó tà sáráàlú. Security ò jẹ́ àwọn family yín ní north tẹ́ fi orí àwa Nigerians tó kù southerners tẹ́ fi bẹ orí lábẹ́ wọn hàn wá lè mọ̀. Ó dá náà mọ́mí Rẹ̀mí, ẹ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn Fúlàní herdsmen wọ́n lọ sí orí oko, wọ́n kó màálù lọ sí orí oko èèyàn kan ní Àkúrẹ́, between Àkúrẹ́ and Ado road. Wọ́n wà lórí oko wọn jẹ́jẹ́, wọ́n dẹ̀ kó màálù lọ́bẹ̀, màálù ń jẹko, ó dìjà. Ibi tó ti ń pe Àmọ̀tẹ́kùn tó yìn sọ̀rọ̀ lọ́wọ́, Fúlàní ti gbé kinní sókè, àfi fẹ́ù. Mo ye bẹ̀rẹ̀ sí ní àtàkì Àmọ̀tẹ́kùn nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi Rẹ̀mí, mo ní ìṣàlàyé fún yín madam oko etílé mà. Ṣé iṣẹ́ òkun yín lọ́wọ́ gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ Nàìjíríà sìn kò sí kọta ẹrójútu ẹ̀ torí káti ẹjọ́ ibogo lè stand fún ẹ ti code ọ́fíìsì yín ti tutù jù, a ò gbọ́ nǹkankan, a ò rẹ́jẹ̀, a rómira, kò tẹ̀ sí yàn kan tó wú kọ́nu yín, gbogbo ẹ̀ kàn dákẹ́ mímímí, ẹ páàkì wẹ́lì járe kẹ́ wá bí gbà. Mọ́mí Rẹ̀mí, kí ló dé tẹ́ máa fi àyè sílẹ̀ láti lè máa sọ̀rọ̀ ní all the time náà? Ẹ ti ẹ̀ géètì kan yóò kọ́kẹ́ géètì ẹ̀ right, ẹ̀yin àtọkọ yẹn lọ pera yín, bóyá bàbá ló máa pè yín ni àbẹ́yìn lẹ máa pe bàbá. Ẹ ṣe family jàre, kẹ́ ṣe family meeting jàre. Ẹ fèsì mọ̀mọ́ Rẹ̀mí, ẹ̀yin ẹ gbá nǹkan ẹyọ kan mú kẹ́ fèsì ẹ̀ squarely. Ẹ sọ fọ́kọ yín kó gbá nǹkan ẹyọ kan mú kó fèsì ẹ̀ squarely. Ló bá tán. Ẹ rí kankan ṣe, kò sí kankan ẹ̀kọ́, ẹ sọra yín di insect tó ń ba gbogbo flower tètè kiri ilẹ̀. Ẹ dẹ̀ rí kankan tètè kankan. Kí ló dé? À ń wíru ẹ̀ ń wíru. Àtijọ́ tẹ́ ti wà ń bẹ̀ over a year ṣe. Okay, mọ́mí Rẹ̀mí ká tẹ̀ wá sọ àwọn wo lẹ kó rọra tó ń advice yín because I don't get it. Ìgbà tí mọ́mí patient Jonathan wà ń bẹ̀, a rí nǹkan tí wọ́n gbé ṣe. Ìgbà tí Aisha Buhari wà ń bẹ̀, àwọn èèyàn tí ẹ̀ ní nọ́ọ̀tì wọ́n padà gbádùn ẹ̀ kó tó di pé ó múlé lọ sí Dubai lọ́nlọ́n. Ẹ̀yin rẹ̀ ẹ ti débẹ̀, kò sí rírí, kò sí gbogbo ẹ̀kọ́ tutù, kò tẹ̀ dàbẹ́ nípa ní first lady Nàìjíríà. Ó dẹ̀ pé mọ̀mọ́ Rẹ̀mí kò tí ẹjọ́ bẹ́ẹ̀ ni pé first lady kankan wà Nàìjíríà, ó dàbẹ́ ni wípé bàbá Tinubu is a widower. Kò láyà ní first lady torí àrí traces yín. Ẹ wá wo fídíò òfò àtàdánù tẹ́ ń ṣe kiri ilẹ̀, ojú gbà mí tì fún yín. Ṣé irú àsìkò yìí ló yẹ kẹ́ máa ṣe fídíò òfò báyìí? Mo ń bi yín ni. Ṣé ẹ̀yin ò gbọ́ bí àwọn Fúlàní ṣe àtàkì àwọn farmers káàkiri ní ìgbà tẹ́yin àtọkọ yín tẹ́ mọ̀ nǹkan tó kù tẹ́ máa ṣe tó jẹ́ pé ayé yín nìkan lẹ fẹ́ kí gbogbo ènìyàn kó wá kó máa sìn yín. Èyí tó yẹ kẹ́ do the needful, ẹ tún wá lọ arrange àwọn APC yín, àwọn bàbá Ládọjà, bàbá tí ọmọ kan tó kù fún wọn nínú ayé.
ṣé bàbá yẹn ló fẹ́ jẹ Olúbàdàn bàbá yẹn òun ló máa kọ́ná sí Ìbàdàn bàbá máa mú Ìbàdàn á dojú ẹ̀ bolẹ̀ báyìí ni ẹ wá mú APC ẹ múra yín ẹ wá lọ sign peace pact pẹ̀lú àwọn Fúlàní herdsmen lẹ́yìn ìgbà tẹ́tí ẹjọ́ ẹ bá mi bèrè lọ́wọ́ ọmọ mẹ́rin mi Màámi Rẹ̀mí, I need to see you níbi tá a bá dé. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kí n bi yín ní àwọn questions kankan kí n dẹ̀ fún yín ní idea nǹkan tó yẹ ká ẹ ṣe. Àwọn tó wá gbé ọ̀rọ̀ oko etílé wá bá yín àwa mọ̀ wọ́n ẹ sọ fún wọn wípé nǹkan tó kọ̀ọ̀kan nìyẹn kí wọ́n lọ wá bí páàkì sí kí ẹ ṣe the needful ẹ fún wa ní maximum security allow the people to go to their farmland láti farm peacefully. Ọ̀rọ̀ oko etílé nìkan kọ́kọ́ lélẹ̀ oko etílé nìkan ò lè yọ àwọn èèyàn. Ṣé gbogbo ìgbà ni oko etílé ni ló máa ń so èso oríṣiríṣi ni àti nǹkan mélòó ló fẹ́ gbìn lórúkọ etílé tó máa yó ìwà àti family ẹ̀ tó máa bọ́ ìwà àti family débi pé ó máa ṣẹ́kù tó máa tà sí ìgboro. Ẹ̀yin tẹ́ bá ń wá ojú rere oko etílé kiri tẹ́ fẹ́ fọ́ sí kiri kan àwọ̀ ògbà ẹ wá bí kóra yín lọ wá bí wọ́ sí kẹ lọ wá bí wọ̀ sí kẹ wọ̀ lọ́dànù. Màámi Rẹ̀mí ẹ ṣọ́ra yín o kó tó di wípé àwọn obìnrin a máa bẹ̀rẹ̀ sí ní kó fún yín burúkú ẹ rí pé everybody ò tí ì ráyè ti yín ṣé wẹ́n rí fídíò fò tẹ́ ṣe ẹ má ẹ bá ṣerú ẹ̀ mọ́ láíláí tí ẹ bá mọ̀ nǹkan tó kàn ní gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ òkè tó bá ti jẹ́ wípé àwọn ọmọ kéékèèké bọ́kọ yín ṣe ń fi ìyà ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà tó fi ń jẹ everybody tẹ̀dẹ̀ lọ ń yáwó every now and then tẹ́ bá ti yáwó tó ẹ̀ pé láàrin ara yín ọkọ yín á máa lóun gbé grain kan pé òun gbé rice kan pé òun gbé owó kan pé ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀yin àtọkọ yín ìkànnì yín ẹ mọ̀ wípé kò sí mẹ̀kúnnù kankan tó máa kàn nínú gbogbo kinní yẹn you are doing it purposely irọ́lẹ̀ ń pa your government is a liar irọ́ ni lójoojúmọ́ bẹ́ẹ̀ bá parọ́ ilé ẹ̀fẹ́ wá 1000 irọ́ fi bo irọ́ ẹyọ kan ṣáyé yín fúlù irọ́ ni ṣán fi ṣe yín ni oko etílé kọ́ oko etílé ni ẹ ti ẹ̀ wá Mọ́mí Rẹ̀mí Tinubu kò sí iṣẹ́ kankan kò sí fáìlì lórí tébù yín tó wà as a matter of urgency tẹ́ ẹ lè dá sí ayẹwo lẹ rí Nigeria ń bọ́ìlì lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin lọ ṣoko etílé ó ti show wípé ẹ̀rí ṣẹ́ṣe ọ́fíìsì yín wà empty orí tébù yín is very empty kò sí nǹkan kan bẹ́ẹ̀ torí tẹ́ bá rí nǹkan ṣe nǹkan tẹ́ lọ ṣe yẹn bàbá la rubbish ni it's rubbish and nonsense ẹ wá bí wọ́n lọ ẹ lọ sọ yẹn fún Mọ́mí Ṣadé àti Ṣèyí oko etílé kọ́ oko etílé ní ẹ̀yin ṣokòrí ni wọ́n ń gbé oko etílé kò dẹ̀ ní bá mi yí àwọn tó wá gbé kíní project yẹn wá fún yín tán ní kẹfọ́ ọ̀sẹ̀ sáwọn èèyàn lọ́rùn tí wọ́n rí pé àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn tí hàn lè sọ fún yín pé kẹ bọ́kọ yín sọ̀rọ̀ kẹ fi àyè gbà wá nílẹ̀ Yorùbá kẹ pe àwọn kábíyèsí kẹ pe gbogbo àwọn tó yẹ kẹ pè wípé kán dìde sí ọ̀rọ̀ ara wọn kí wọ́n ṣe kíni kán wá àwọn ọmọ ojúlówó ọmọ kọ original wọ́n wà nílẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n fẹ́ protect àwọn fámà wa ẹ̀yin náà la bá ń bẹ̀ ẹ̀yin àtọkọ yín la bá ń bẹ̀ àwọn tó wá gbé ọ̀rọ̀ oko etílé wá bá yín wọn ò lè sọ fún wọn wípé nǹkan tó kàn nìyẹn tí ẹ bá lè jẹ́ tẹ́ ṣí àwọn èèyàn sílẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ dì wọ́n lọ́wọ́ mú tẹ́ kó wọn láyà jẹ tẹ́ ní kó jẹ́ ká ṣèdájọ́ ọwọ́ ká fèsì àwọn ọmọ àlè once and for all ṣe rò pé bẹ́ẹ̀ náà la lésì tó ni a ní àwọn brothers wa àwọn sisters wa kíkanjú tí wọ́n rédì láti ṣiṣẹ́ yẹn láti flush gbogbo àwọn ọmọ lórí burúkú ìkiri ẹ wo bí wọ́n ṣe pa àwọn Àmọ̀tẹ́kùn náà ǹjẹ́ bọ́ síta kẹ́ ṣe bẹni pẹ́ gbọ́ ǹjẹ́ bàbá Tinubu sọ̀rọ̀ bẹni pé kinní kan ṣùgbọ́n tó bá jẹ́ pé ní north ní nǹkan ti ṣẹlẹ̀ bàbá Tinubu wàá máa gbọ́ we shall find them we shall ṣe kinní kan for them we shall persecute them ẹ wúkọ́ ẹ ṣe bẹni pẹ́ gbọ́ ẹ jọ nítorí Ọlọ́run Ayédatiwa gan tó jẹ́ gọ́fúnà wọn ní Ondo State denele ní àríkọ́ condemn act yẹn wọ́n ti fi ṣe gbogbo yín pátápátá and you know what ṣe rí ẹ ti sún tó bá pẹ́ téèyàn ti ń lé ewúrẹ́ nínú ilé bó ṣe sọ tó bá pẹ́ tí ewúrẹ́ tó bá lé títí tó lé kọ̀gìrì tí ò rí ibi sá sí á kọjú sí ẹ àsìkò tí ń bọ̀ tá máa kọjú sí yín tẹ́ ẹ̀yin àti ọkọ yín kẹ́ ẹ wá lọ pé àmì kẹ́ ẹ pé DSS kẹ́ ní kán wá máa pa wáṣẹ ti gbọ́ ẹ ní kú síbi táṣọ yín bá wà gbogbo ẹnikẹ́ni tó ẹ fi ìyà jẹ àwọn èèyàn tí ebi ń pa wọn tán láwọn fẹ́ bọ́ síta láti wá protest hunger protest tẹ́ ti ń plan wípé bó ṣe máa spray wọn ẹ máa rò wípé ìgbà tí ẹ sàsì ni ayé gbogbo yín máa làbàkẹ́ṣì ayé gbogbo yín pátápátá àti governor àti minister àti senator àti president àti first lady àti every one of you tẹ́ fi ya ń jẹ mẹ̀kúnnù ní Nàìjíríà tẹ́ jẹ́ kí àwọn youth kí wọ́n rí ilé ayé wọn lò tẹ́ jẹ́ kí abiyamọ kan jẹ wọn mọ́ ayé gbogbo yín máa làbàkẹ́ṣì ṣe rí nǹkan tó gbẹ̀yìn abati wíwe ló máa gbẹ̀yìn gbogbo yín ní kú síbi táṣọ yín wà as a matter of fact tẹ́ bá kú jálajàla tó bá fẹ́ sí yín ordinary ashes wọn ní rí lára yín láti fi sin bẹ́ẹ̀ ni Màmá Rẹ̀mí ẹ wo ẹ̀yin tẹ́ bá súnmọ́ màmá yẹn bá mi share video ìdọ́dọ̀ wọn àárín pàtì yín ọ́fíìsì yín is dead
First Lady Office of Nigeria is a dead office. Mama, park well rí nǹkan ṣe ẹ máa ẹ̀yin ẹ ṣá máa dàngara wáyà bẹ́ẹ̀ ṣe máa ń dàbò lẹ̀ láti òkè tẹ́ máa ń wọ́ kiri yẹn ẹ mọ̀ you are not smart ẹ máa rìn ìrìn yín gan máa ń rùn yàn ó máa ń gbéyàn léèbì ẹ máa wọ́ bẹ́ẹ̀ ṣe ní nice station tó jáfáfá tó ti station yín wà pa tó yẹ kẹ́ ṣe kíní ẹ kàn máa wọ́ ṣá bẹ́ẹ̀ tẹ́ ń wọ́ lọ bí kí ló dé tó ṣe jẹ́ pé ẹ̀yin kì í wọ́ nǹkan tó máa fit tó máa mú gbogbo kíní ara yín tá máa rí beauty yín náà kì í ṣe pé kẹrin ìhòòhò àbí kẹ ṣe bẹ́ẹ̀ ni pé kíní kan rìn kẹ wọ́ smart like a normal woman be nítorí tí 70 àwọn tó 70 gan smart jù yín lọ ẹ lọ́wọ́ màmá mi Fọláwíyọ́ ẹ lọ́wọ́ màmá Fọláwíyọ́ màmá yẹn ń ta kébékébé ẹ̀ lè stand lẹ́gbẹ̀ẹ́ wọn kí ló fa wọ́ lọ wọ́ bọ̀ tẹ́ kàn wọ́ tíì tẹ́ ń wọ́ tíì ẹ ló jẹrìí inú yín bíyàn your office is dead ṣe rí fídíò fòtẹ́ gbé wá ẹ má ever ṣerú ẹ mọ́ àwọn àtàwọn tẹ́ bá jọ ń plan ẹ lọ sọ fún wọn wípé àgbà lọ́wọ́ yín nǹkan tó kù nílẹ̀ Yorùbá kọ́ nìyẹn bàbá Tinubu wọ́n ní kẹ́ fẹ́ àwọn lọ́rùn sílẹ̀ ní nọ́ọ̀tì ẹlẹ́ ti da Emirate rú ẹ̀yin lẹ fi orógùn sí nọ́ọ̀tì tẹ́ ń ro báṣubàṣu ẹ ti gbéṣe lédè ta ẹ̀yin ará nọ́ọ̀tì nǹkan táwa náà fojú wì láti yọ ọdún tó ti pẹ́ òun lẹ́yìn náà ti rí yẹn ṣe bí ń gbà yẹn rò pé irọ́ là ń pa àbí ó ti kàn yín màkànmàkàn lóye kàn ó ti kàn yín náà nìyẹn ẹ máa run jẹ wo màámi brother mi sister mi uncle mi auntie mi má gbàgbé jàre láti fún mi ní support lórí brand mi o bẹ́ẹ̀ ni gbogbo nǹkan kí nǹkan t'Ọlọ́run bá fún ẹ tó bá fi support mi kò sí nǹkan tó bá dìjú ńbẹ̀ yes má gbàgbé láti bá mi like video bá mi thumb up on it má sì gbàgbé láti bá mi share ṣe bó súnmọ́ màmá Tinubu ó súnmọ́ Ṣèyí ó súnmọ́ àwọn tó súnmọ́ wọn bá mi share video ìdọ́dọ̀ wọn Dára lórúkọ tèmi nǹkan tá fẹ́ la fẹ́ ẹ lè kó gbogbo wa láyà jẹ ẹ lè pa gbogbo wa lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni àwa kan máa sòótọ́ ọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ bá máa kú ni kẹ́ kú bá mi bo kó lọ fà jẹ́ ká pàdé níbi comment section ire o.